àgbédání tí àdẹ̀fẹ́ tètè ṣe ní kíákíá. So tí ẹ bá ṣe ń wọlé, mo kí bàbá mi Adékúnlé Idris. Nígbà tí a bá máa fi bẹ̀rẹ̀ orin àsíá wa, ẹ jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ èèyàn wa káàkiri gbogbo àgbáyé. Clarion Call náà ní Yorùbá Nation, mo kí ọmọ Bọ́lájí Abdullahi. Tí bá ti gbọ́wọ́ lé orin àsíá wa, a jẹ́ pé a ti wọnú ètò nìyẹn. Mo kí wa o pé ẹ káàárọ̀, ẹ kú dájí o. Àlàáfíà ni èmi náà ti jí, iṣẹ́ tuntun ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Torí pé iṣẹ́ lóògùn ìṣẹ́. Tó bá wà nílùú òyìnbó náà, wàá máa tètè dìde láti lọ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ kó rí nílẹ̀ Yorùbá. Kò jẹ́ kọ́mọ Yorùbá máa sùn máa jí kó máa wá ẹni tó máa fóun ní ìrànlọ́wọ́ lórí social media pé àìsàn kan ń ṣe òun àbí nǹkan kan ti dé. Eléyìí la ṣe ń kígbe, la ṣe ń pariwo pé ẹ jẹ́ ká gbéra ní kíákíá torí àsìkò, torí time ó wà very very important, and a dẹ̀ ní time púpọ̀ mọ́. Ìdí tí a ṣe ń polongo, tí a ṣe ń pariwo, tí a ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́, tá ṣe ń rántí fáwọn èèyàn pé Yorùbá Nation tá gbé dání kò ń ṣe jàgídíjàgan. Mo kí gbogbo wa pé ẹ káàárọ̀, a kú dájí. Mo ní kí n sáré fún wa ní update gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ lórí ìkànnì wa. Nígbà tá bá jáde fáwọn kankan, a máa ń fẹ́ ṣe follow up ní kíákíá torí pé time is very very important. A jáde lánàá nígbà tí a kéde nǹkan kan pé àwọn tí kò tí gbọ́ nípa Yorùbá Nation, ǹjẹ́ ti gbọ́ nípa pé the good news path to prosperity. Mo dúpẹ́ pé even though pé mo sọ pé a ní pín PDF yẹn, mo lè sọ fún gbogbo wa pé a ti pín PDF yẹn káàkiri láàárọ̀ yìí. Kí Ọlọ́run Elédùmarè ó gbàdúrà wa, àmì ṣe lásán. So mo kí wa, mo yìn wá, a kú iṣẹ́ takuntakun. Àjọ̀délẹ̀ lérí, àmì ṣe lásán. Èmi àti ẹ, àmì ṣe lásán. Nígbàkigbà tí wọ́n bá ń bẹ̀rẹ̀ pé ìjọba ilẹ̀ Yorùbá ti dé, Ọlọ́run jẹ́ kọ́wọ́ èmi tì, Ọlọ́run jẹ́ kọ́wọ́ àwọ̀ tì. Wọ́n ò ní fi flower fi san fún gbogbo wa o pé ẹni tó wá ṣiṣẹ́ tó tó yìí. Gbogbo àwọn tó ti lọ náà, k'Ọlọ́run bá wa foríjì wọ́n, kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. So ẹ jẹ́ ká tètè torí àsìkò, ẹ jẹ́ ká rọra máa mú ní díẹ̀díẹ̀ báyìí torí pé kí ni bí mo ṣe sọ, aago 7 a fẹ́ lọ lù la máa gbé ètò yìí wá sílẹ̀ torí pé time is very important. Ẹ jẹ́ ká kọ̀gbọ́ ilé ní kíákíá, mò ń bọ̀. There is no land called Nigeria. There is no language called Nigeria. There are no people called Nigerians. We are only deceiving ourselves. Where is Nigeria? Okay, where is Nigeria? Where is the land called Nigeria? What is the Nigerian language? We are nations that had been forced together to live in one pathetic country. So anybody who goes there today to say pray for Nigeria, that person is just deceiving himself, because the people who want to be that Nigeria are not sat down to agree if they want to be Nigeria. The people who wants to be one Nigeria have not yet agreed if truly we want to be one Nigeria. And tababi millions of Yoruba people, 30 million, was offering yes, we don't want to be one Nigeria. Muki Mr. Bidemi Michael, Mr. Samuel, Muki Ashiri Koko Eledumare. Ele, afumini another few seconds. If you set up the last platform. It's too late for resource control. What we want is very clear. We made a declaration saying that it's too late for restructuring in Nigeria. You will remember in 1962, there was a massive problem in Nigeria when Awolowo was arrested. Our people talked to us. There was crisis for over 4 years that led to the coup. There was a Yoruba meeting of elders called the Yoruba Leaders of Thought. We relented. The thing continued. Yoruba has continued to lose ground since that time. In 1993,
was the annulment of the June 12 election, Shiju Ade, the former Oni, spoke and said Yoruba should go ahead and contest an election. We did. It led to nothing. The same thing happened in 1988, just before the handover to the democratic elected government. Yoruba did not want to go for anything like Nigeria again. But then it failed. Look at where we are. Yoruba has been losing ground since 1914, and we are just tired. We are there for restructuring. It's too late for restructuring in Nigeria. It's too late for sovereign national conference. It's too late for resource control. What we want now is Oduduwa Republic. And we are very categorical about that. We have made that very clear. We have made declarations, and we are very serious about our demands. Every region just go to its own tent. Yoruba wants to be on its own because the problem that Yoruba has is Nigeria. Nigeria is the problem, is the impediment to Yoruba development. Is the impediment to Yoruba development. Without Nigeria, we won't be where we are. 1960, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The patience of Yoruba with Nigeria has come to an end. By Timo, by now, we 6 minutes past 10. Now, we can literally say we are good to go. Let's go with this. Twelve minutes past 6 a.m. I'll pick from where we stopped yesterday. Mo kàn ní kí n fún wa ní update. A sọ fún gbogbo ọmọ Yorùbá pé ká lọ download a particular file lórí website wa tá ń pè ní The Good News Path to Prosperity. Mo lè confirm pé we have done justice to that. Many of us have listened to instruction and we have been able to start downloading this particular file lórí website wa fáwọn tí wọ́n ti downloaded. Ó wà important pé kẹ́ wá gbogbo ọ̀nà bẹ́ ṣe máa download the file tí mo sọ yìí. Ó wà straightforward. Tẹ́ bá ti lọ sí orí Koikimedia website tá ń pè ní www.Koikimedia International News. Bá fáìlì yẹn pàdé. Ẹni tí kò lè download ẹ̀ fún ìdíkan àbí ìdíkejì tí ẹ bá dé àwọn platform kankan láàárọ̀ yìí nígbà tí a ti release ẹ̀, èmi náà share títí lóru àná títí tí àárọ̀ yìí ni mo fi ń share this particular file, PDF file. So ẹni tí kò tí ní lọ́wọ́ tí ẹ bá gbìyànjú díẹ̀ sí ẹ bá pàdé láàrin groups àbáwọn tó bá ní
ẹ fi ṣọwọ́ sí ẹlòmíì náà kí ó má jẹ́ pé ẹ̀yin nìkan ni ẹni lọ́wọ́. Mo ṣàlàyé important this particular file fún wa ní àná pé file yẹn wà extremely important. That was the message tí a ṣe lánàá pé gbogbo wa pátá ní ká gbìyànjú pé a rí file yìí kí a rí download kó wà ní ìkápá wa torí pé file yìí wà bí dọ́kúmẹ́ǹtì ó jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí a máa lè sọ pé nígbà tí wọ́n tẹ̀ ń sọ pé a fẹ́ dá dúró a fẹ́ gba country wa, professor wa alànà AdeBanji Akintoye wọ́n ní kí a lọ download a particular file and we are able to do so. Ìyẹn la ṣe encourage gbogbo wa pé ẹni tó tí ní file yẹn lọ́wọ́ kí ó lọ ní lọ́wọ́. Ṣé bá mi tàn náà yẹn nísìn? So ìyẹn jẹ́ lákọ̀ọ́kọ́ ní nǹkan tí mo fẹ́ sọ. Ní ẹlẹ́ẹ̀kejì fáǹfààní àwọn tí wọ́n tí ní access sí file tí mò ń sọ yìí, tí ẹ bá jáde láàárọ̀ yìí ẹ gbìyànjú kẹ́ fímú sílẹ̀ kẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn pé a fẹ́ file yẹn so that kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kí wọ́n lè ní access sí file tí mò ń sọ yìí. Now, what is the purpose of this document? Just a update and like a summary. It stands as what we can call a manifesto. Tí ẹ bá wo landing page wa láàárọ̀ yìí, if you go there, which is the Koikimedia internationalnews.com, that link to that particular folder, níbi tí folder yẹn wà gangan, màá tweet ẹ̀ láàárọ̀ yìí. Mo ti encourage gbogbo wa pé ká lọ máa make sure pé we have Twitter. Twitter náà ni wọ́n ń pè ní X, tí gbogbo wa tí a mọ iṣẹ́ tí ó ń ṣe ní àárọ̀ yìí. Kò sẹ́ni tí kò lè sọ pé òun ò mọṣẹ́ tí X tó ń pè ní Twitter ó ń ṣe. It's more like a very powerful platform than Facebook, than YouTube, than Instagram. Nítorí pé Twitter, in tí ẹ bá rí lórí ẹ̀, ó máa ń fún yín ní up to date, up to seconds. That is the job of a Twitter. So if you have not joined or have a Twitter account, I encourage us to do so. Mo kẹ́yìn tẹ́tí darapọ̀ mọ́ wa. So again, what I'm doing right now is I'm sharing the link lórí website wa. Ẹni tó bá click lórí after tí ẹ bá lọ wo Facebook wa láàárọ̀ yìí, Twitter àti YouTube post, you are likely to not have any problem láti access this particular file. Ẹ bá ń tilẹ̀kùn yẹn. This particular file. Now, Kaposhe, just about 10 minutes analysis again, even though I did it yesterday. But kò ń pọ̀ jù, torí ẹni tí ó fẹ́ ṣàlàyé nǹkan fún yàn kò gbọ́dọ̀ jẹ́ kó sóhun. Ìdí tá ṣe ń sọ pé this platform is more like a lecture room tí gbogbo wa ti ń kọ́ ẹ̀kọ́, tí a ti ń lọ sí school, tá fi máa graduate. Tá bá ti délẹ̀ Yorùbá, tí mo believe pé kò ní pẹ́ mọ́ lágbára àwọn tó ní ilẹ̀ Yorùbá,
àwọn tí wọ́n máa take up responsibility information láti fi jẹ́ kí gbogbo ọmọ ìlú mọ ẹ̀tọ́ wọn, just like bá ṣe wà ní UK at America. Gbogbo ìgbà ló máa ń sọ fún wa pé, do you know that you're right? Àtàwa tá ò bí sí UK ta kò ní privilege láti gbé níbẹ̀. For 27 years I live in the UK. Opportunity, access to information was not withheld for the duration of my life in the UK. I'm always told, wọ́n máa ń sọ fún wa pé information tó ń wá yìí lọ síbí báyìí kó lọ access ẹ̀ tó bá fẹ́ gba student loan, tó bá bímọ tí wọ́n san child benefit fọ́mọ ẹ̀ tó dẹ̀ jẹ́ ẹ̀tọ́ lọ síbí báyìí. Kódà àwọn kan wà tó yẹ pé tó bá bímọ nísìn tí ọmọ ẹ̀gàn tí gbàwé, bó jẹ́ pé òbí kan tí gbàwé ní UK, wọ́n máa sanwó fọ́mọ yẹn. Nígbà míì àwọn tó jẹ́ lọ́ọ̀yà máa sọ pé kó má gba owó bẹ́ẹ̀ fún ìyá tó ń ṣe kéèsì ọmọ ẹ̀ lọ́wọ́ àti kéèsì ẹ̀. Ó ṣò pé ọmọ tó ń bí sí UK ní òru èní títí di aago tí mo wà yìí, ọmọ yẹn ó níwèé kò níwèé, wọ́n máa fún ní access pé kó ní fund tó máa fi tọ́jú ẹ̀. Òun là ń pè ní child benefit. Tó bá bi àwọn àǹtí ẹ̀ àbẹ́ni tó wà ní UK lọ́wọ́ láàárọ̀ ẹ̀, wá sọ fún ẹ pé tòótọ́ ni Koiki ń sọ pé wọ́n máa ń san child benefit. Kódà fún ẹni tí kò níwèé, wọ́n máa san fọ́mọ ẹ̀. Wọ́n nítorí pé arábìnrin yẹn ó wá láti Nàìjíríà kò wá níwèé, ẹ̀tọ́ ni nítorí pé ó ti wà embedded lábẹ́ òfin. So gbogbo kíní òun náà ló wà nínú content tí Professor Akintoye sọ. Lánàá a sọ̀rọ̀ nípa content, but mo ṣàlàyé nípa the introduction part of the good news path to prosperity in our OURORILEEDE Yoruba by Professor AdeBanji Akintoye. Màá kọ́ sáré ka content yẹn because tó bá ti di 6:30 mo fẹ́ move lọ sí the second update lórí drone. Kí ni ibi tó dé àti ìwọ̀n tí wọ́n ti náwó sí wa ká lè dúpẹ́ fún wọn. Content lórí the good news yẹn, ẹni tó bá ti ní lọ́wọ́ á lè mọ̀ pé 35 ni. Ṣé jẹ́ kí n mú látẹ̀yìn? No, ní bẹ̀rẹ̀ látẹ̀yìn, jẹ́ ká bẹ̀rẹ̀ láti wájú. But ìdí tí mo ṣe fẹ́ kọ́kọ́ lọ látẹ̀yìn ni pé number 35 ó jẹ́ kó yé wa, tí mo lè má lè ka débẹ̀ tán. Ṣé jẹ́ kí n kọ ka number 35 yẹn. Politics and public service will be patriotic, clean, and open to all patriots in our new country. While I live in the UK, I love to enjoy the public service. Kí ló ń pè ní public service? Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ nísìn, in another 5 minutes or pé jù 15, ìyàwó mi àti jí nísìn, mo mọ̀ yẹn. A máa prepare láti máa wọn lọ sí school, àwọn ọmọ Oòduà. Bẹ́ẹ̀ náà ló ṣe rí fún gbogbo ìdílé kọ̀ọ̀kan ní UK. That means pé public service ni. Wọ́n wá gbọ́dọ̀ sanwó fún teacher tó máa kọ́ àwọn ọmọ mi ní school. Wọ́n gbọ́dọ̀ sanwó fún cook. Mo ti ṣe dinner lady rí. Kí ló ń pè bẹ́ẹ̀? Ẹni tó ń ṣiṣẹ́ nínú kitchen tó ń serve àwọn ọmọ kéékèèké nígbà tó bá di pé wọ́n fẹ́ jẹ lunch, àdẹ́ tidy up. Public service, èèyàn gbọ́dọ̀ wà patriotic. Ní Nàìjíríà lénìí, jàgùdà olè ló pọ̀ jù nínú àwọn tán náà ń ṣe public service. Gbogbo ẹ̀tọ́ tó jẹ́ kí wọ́n fún àwọn ọmọ ìlú, wọ́n ti kó dání sínú àpò wọn. Kódà a gbọ́ láìpẹ́ pé ìkan àwọn chairman ó ń gba owó méjì, òun ló ṣe yọ kúrò pé kò lè di chairman. Gbogbo eléyìí a máa eliminate. Kò sẹ́ni tó máa gba salary méjì láti Ogun State wà tó máa gbà lẹ́kọ̀ọ́. Àìmọye àwọn kan wò mí báyìí nísìn, wọ́n ò gbé Nàìjíríà mọ́, wọ́n sì ń sanwó oṣù fún wọn ní Nàìjíríà as a public servant. Criminals tó bá ń ṣe Yorùbá nation tó dẹ̀ ṣerú ẹ̀, mo bẹ̀ yín ẹ jáwọ́.
gbogbo ẹni tó bá ń ṣerú ẹ̀ o ò sí nínú Nàìjíríà mọ́, o ti darapọ̀ mọ́ ìlú tó fẹ́ lọ síwájú. So jẹ́ ká tètè lo content yẹn kíákíá. We are a nation with proud roots and proud history. Tó bá ní ṣe Yorùbá nation la máa fi gba country wa, ẹ sọ fún wọn pé bẹ́ẹ̀ ni, nítorí pé proud people ni wá. A ní igi tí ó ní ẹ̀ka tí a lè trace. Nàìjíríà ò ní igi tí ó ní ẹ̀ka tí a lè trace padà. So tó bá sọ pé Nàìjíríà, gbogbo ètò Nàìjíríà bẹ̀rẹ̀ láti 1914. Yorùbá ti exist thousands of years. A dẹ̀ ní option, a ní right láti padà sí bí ó ṣe wà tẹ́lẹ̀ without any hesitation. A ní láti lọ bẹ̀ ẹnì kankan. Tásìkò bá tó àdé stage yẹn. Independent Nigeria, we have suffered serious decline and agony. Kódà tá bá tẹ̀ dúró lórí eléyìí nìkan, a rí pé kò sí ọmọ Yorùbá kan níbi tílẹ̀ ṣú délé ní, níbi tílẹ̀ mọ́ délé ní, torí pé ilẹ̀ ti ń ṣú láwọn ibì kan, ilẹ̀ dẹ̀ mọ́ níbì kan, ọ̀sán dẹ̀ ti pọ́n níbì kan. Tó bá dé China, ọ̀sán ti pọ́n níbẹ̀. Tó bá dé Australia, New Zealand, àwọn ti wà ní ọ̀sán gidi. Tó bá dé sílẹ̀ Yorùbá, àwọn ṣe ń dìde láago 6 àbọ̀ fi lọ lù. Gbogbo wa láti sọ́fà. Ẹni tó wà nílùú òyìnbó ń sọ́fà, ẹni tó wà nínú ilẹ̀ Yorùbá ń sọ́fà. Tó bá wá jẹ́ pé ẹnìkan sọ fún ẹ pé ṣé rally la máa fi gba Yorùbá nation, sọ fún wọn pé ìyà tí a ti jẹ nínú Nàìjíríà ó tó bẹ́ẹ̀ ká lọ bèrè fún ẹ̀tọ́ wa látara rally tí wọ́n máa ní ká jáde ká lọ pè fún. Torí pé làákàyè àwọn tó ń sọ ṣé rally la fi gba Yorùbá nation, ẹ sọ fún wọn pé in tó bá ti mú wa pé a sọ́fà nínú independent Nigeria, torí kò wà independent, ó tó bẹ́ẹ̀. We shall revive and strengthen our education. Ẹ jẹ́ ká lọ sí education wa. Ṣé rántí pé Buhari wà lórí oyè, ó ti university wa pa, ó ti tertiary, ó ti technical. Inú ẹ̀ ni wọ́n pa Rachel Ọ̀pádélé àti Mr. Gbenga Owólabí inú ọdún yẹn ni, látara pé wọ́n lọ́ọ̀kì institution yìí. Àìmọye àwọn tó lóyún látara pé school wa close tí wọ́n rí nǹkan kan ṣe. So tá bá wo education sector, mo really follow news yẹn, but mo ń gbọ́ pé there has been a drastic decline in the education sector ní gbogbo Nàìjíríà. Láwọn tó ṣe WAEC àbí mo parọ́, hardly lẹ́lòmíì fi rí 200 cut off mark. Lóòótọ́ distraction pọ̀ gan lágbàáyé nísìn pẹ̀lú àwọn tó wà lórí TikTok, Instagram, but ǹjẹ́ mọ̀ pé even with this distraction, àwọn ọmọ tó wà labroad wọ́n ṣì wà focus, nítorí pé wọ́n mọ̀ pé tó bá kàwé wàá lè fi gùnkè, tó bá kàwé wàá lè fi débi tí ẹgbẹ́ ń dé. Tó bá tẹ̀ wá kàwé o lè lọ kọ́ṣẹ́, tó bá kọ́ṣẹ́ ìwọ náà lè dá lé iṣẹ́ tiẹ̀ sílẹ̀. All these are the reason why ta ṣe fi jáde fún rally láti béèrè fẹ́tọ̀ wa. First and foremost in our orílẹ̀-èdè Yorùbá, we shall seriously revive our national character. Mo fẹ́ jẹ́ kí obìnrin máa ṣe ọyàn sókè lórí TikTok torí pé kó lè bá fún ní lion, kó lè bá fún ní star. A fẹ́ ní dignity. Èèyàn lè ṣeré lórí TikTok, èèyàn lè ṣeré lórí àwọn new social media, but torí pé obìnrin tó ń ṣíra sílẹ̀ yẹn, torí pé kò ní access to basic amenities of life, ó dẹ̀ wò pé mo sọ fún wife mi lánàá, mo sọ fún yín May yìí owó tí wọ́n máa san fún mi lórí tẹ́bárí Koikimedia eléyìí ó ní mo wà eligible láti gbowó. Mo sọ fún yín tipẹ́tipẹ́, àwọn ò jókòó sí bíbá pé owó social media tí bá wá padà sórí èyí tí ó jẹ́ WD76 tá à ń ṣe backup àwọn super chat táwọn èèyàn fún wa àti small advert. Tí oṣù yìí bá pé between 21 and 26 wọ́n máa san £163 fún mi.
ṣé owó nìyẹn? Ní gbogbo wàhálà tí mò ń ṣe ní oṣù kan, YouTube náà máa ń san 163 yẹn, àìmọye àwọn tí wọ́n ti fún wa ní more than that, pé gbà má bínú pó kéré. So but what we are trying to say is that lóòótọ́ this platform are good, kákọ̀ fi mú nǹkan kéékèèké pé wọ́n pọ́n wa lé pé ìwọ ló ń ṣe wàhálà, but àwọn náà máa jèrè lára ẹ̀. Torí ẹni tó bá fún ní £10 lórí YouTube, wọ́n máa gba £3.50 wá kó ìtókù lé lọ́wọ́. Òun ló wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ takú sórí social media pé bí mi náà bá tẹ̀ ń sọ̀rọ̀, bí mi náà bá tẹ̀ ń ṣe this, in tó fa content creator ní Nàìjíríà nìyẹn. Yes, they are good. Mo ń wo ẹyọ kan lánàá, mo ní dárúkọ ẹ̀, very young boy, wọn ọmọ ọdún 7 ni. Lóòótọ́ ẹni tó bá ń ṣe àwọn nǹkan tó ń ṣe yẹn, òun tẹ̀ ń ṣe comedy ni, ó jẹ́ kí á pọ́n wọn lé, but èmi ò fẹ́ jẹ́ kó jẹ́ pé content ló máa fi jẹun. Mo fẹ́ jẹ́ kó jẹ́ pé country tá bá ti wà nínú ẹ̀ lọ́jọ́ iwájú tó kàwé tán, ó gbọ́dọ̀ lè fi into kà, into lọ kọ́ṣẹ́ kó máa fi jẹun. And this is the reason why ta ṣe ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé lóòótọ́ gbogbo yín lẹ di content creator. Àfáà gan ti di content creator, pastor, ọmọ ìjọ, but nítorí pé ẹ ní any other revenue. Ẹni tó bá fún ní £163, tèmi sọ pé wọ́n máa san fún mi ní May ní by 20 between I think 26 ló máa san. Ẹni tó bá gba £163 ní equivalent owó Nàìjíríà, iṣẹ́ wo ló fẹ́ lọ ṣe tó máa fún ní £163? And if ti bá mú £163 lọ sí kí ni rate láàárọ̀ ẹ̀, ó ní ìyàwó kan tó máa ń send rate sí mi ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kí n lọ wo kí ni rate lánàá, torí mo fẹ́ move sí the next stage, àti wà ní 630. 2,125 naira ní owó lánàá. So ẹni tó bá ń ṣiṣẹ́ content creator lórí social media, bí orí Twitter ló ti ń ṣe tiẹ̀, ní Instagram ni, orí TikTok ni, tó bá san £160 fún at 2,125 times 163, onítọ̀hún máa gba 346,000. So onítọ̀hún yẹn máa rò pé tóun bá support Yorùbá nation, òun máa lose out. Brother mi kan wà ní Texas, ó dà pé wọ́n release audio kan, à lo audio yẹn later tọ́lọ̀ bá ní ká ní time to our faith and travel by anything. In tí brother mi yẹn ṣe ni pé ó ní nílẹ̀ Nàìjíríà tó bá jẹ́ pé ìlú tó ń ṣiṣẹ́, millionaire ló yẹ kí gbogbo wa jẹ́. Ó ní ìdí pé kó ṣe máa ṣe content, ìwọ ló yẹ kó lọ máa ṣe research. Ẹ sáré fún mi ní kíní tí mo fi nura kíní mosquito yẹn lánàá. Àwọn nǹkan tí o lè fi make owó ó pọ̀ ju pé kó náà ń jókòó òun dúró de 300 and I am not promoting this. This is what I was using yesterday láti fi pa mosquito nígbà tá jókòó síta tá ṣe program lóru àná. These are things that many of you can redesign a lot. Kí eléyìí tí mo wọ̀ sọ́wọ́, tó ẹlòmíì lè rò pé bóyá òòṣà kan la gbé sọ́wọ́, torí làákàyè ẹlòmíì sórí èyí tí mo wọ̀ sọ́wọ́ ní mosquito band ló ń pè. Mo wọ̀ sùn ni. Kí mosquito tó jẹ mí, òun á gbìyànjú. Mo lo ti coil, mo tún lo èyí tí mo mú láti abroad, mo fi tákùlẹ̀ torí mo fi gbé mosquito padà sí UK. Torí pé tó bá jẹ́ pé o ní malaria, tó bá dé UK tó detect, wọ́n ní jẹ́ kó wọlé o. Ẹ bèrè lọ́wọ́ anybody, wọ́n máa isolate ẹ pa ni, torí pé ó lè transmit lọ sọ́dọ̀ ẹlòmíì. So gbogbo lè, but ẹni tó ń gba 300 and kí ni mo pè lẹ́ǹkan 346,000 in a month lórí Twitter, lórí YouTube. Tẹ́ bá ń sọ̀rọ̀ Yorùbá nation fún, a máa ní ẹ fẹ́ gbà jẹun. Ṣó mọ̀ pé kò stop owó tó ṣe máa gbà lórí YouTube, but nígbà tó bá ń gba owó tí wọ́n gan ṣiṣẹ́ ní business ẹ̀, tó ń gba over £346,000 as your own business ní salary. Many people ní India àti ní China, they are becoming millionaires in dollars. But ọmọ Yorùbá tó ń gba chicken change, ó rò pé tó ń bá jókòó sórí ẹ̀, kí ló ń fẹ́ máa support Ìgbòho àti bàbá Akintoye? Kò ń ṣe torí olóyè àti bàbá Akintoye la ṣe gbé Yorùbá nation dání.
torí pé kí ìran wa kó lè ní ìlọsíwájú àti advantage of an economy that works. Reason tó ṣe ń reject majority gbogbo wa tá bá lọ apply fún visa, wọ́n ti rí pé we have a serious economic decline. Òun ni Akinwumi Adesina ṣe sọ pé ó máa take 25 years ká tó kúrò from a developing to a developed country. Irọ́ ló pa. We know the agenda. David Lamy ní ó máa take 50 years. 2075, Nigeria máa jẹ́ the 5th largest economy. So, because of the time, now, ẹ jẹ́ ká padà sórí the update on the drone. Jọ̀dá fẹ́ gbé program ẹ wá sílẹ̀. Now, nígbà tá a máa fi lọ sùn lánàá, I received a last call. Lánàá, we had 505,000 naira in my account. That means 5 people. Mo dárúkọ ẹyọ kan péré tó ní ages ó ti wà lórí program. Mo lè dárúkọ ẹ̀gbọ́n mi kò ní bínú sí mi. Àwọn tó kù ní kí n má dárúkọ àwọn. So that means we had 5 people that says Koiki, a wà lórí life tó ń ṣe. Into mú wá kò kúkú ń ṣe pé ó fẹ́ lọ tà. Kò dẹ̀ ṣe pé ó fẹ́ máa fi ṣe business. Torí kò sẹ́ni tó lè jáde tó lè sọ pé látijọ́ ta ti ń ṣe Yorùbá nation. Wọ́n wá rí Koiki níbì kan. Gbogbo event tá bá lọ ta lọ cover. Ẹni kọ́ sọ bóyá ó sanwó fún wa. We have decided to take it on board. Ẹ lè rí mi pé à ń lọ cover party àbí à lọ ṣe nǹkan kan. So this drone is not for me. It's for the purpose of the rally and the future Yoruba iṣẹ́ tó bá máa ṣe lọ́jọ́ iwájú. It's quite expensive. Kódà later tó wá rí pé àwọn tó tẹ̀ tó wọ́n jù yẹn lọ́wọ́, but 1 million ní tí wọ́n send sí mi tí mo rí. Nígbà tí ilé máa fi mọ́ as at today, èyí ní 8, right? Thursday. Kí Ọlọ́run wọlá àlùbáríkà èní, torí Thursday wà very unique fún ẹni tó bá jẹ́ Muslim. Monday, Thursday, and it's also the same for all other religion and our tradition. I can confirm that another 300,000 came in again. That means pé èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Brother mi kan ní UAE. Iṣẹ́ lẹ́ ń ṣe ní UAE. Èmi ti débẹ̀rẹ̀. Nígbà tí màá kọ́kọ́ gbàwé mi gbàrà ní 2015. Around that time. Ni mom sí mi ní kémi àti younger brother mi ó fún ní visa kó wọ London. Dubai láti lọ pàdé lọ́jọ́ náà lọ́hùn. Kódà ẹni tí ó ṣe visa wa tí mo fi lọ sí Dubai, òun náà ti padà sí Nigeria báyìí. Nígbà tí wọ́n rí ní ìwé mọ́, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Abdullahi Dubai ló ń gbé kó tó di pé wọ́n rí ní ìmọ̀. Tinubu parọ́ fún wa nígbà tó kọ́kọ́ dé ní 2023 tó lọ Dubai. Ẹ má wọrí, ọmọ máa rí ní ìwé fún yín. They are all bloody liars. Mo kí yín. Then there was another person from the UK. Mo ti mọ̀ tó send the other one. But right now we have 800,000. Ìyẹn kan fún mi ní 2,000. Wọ́n ní owó mineral tèmi ni. Ìyẹn ò sí lára owó yìí. But there was another 20,000 tó wá. Ìdí tí owó yẹn ṣe ju 800,000 lọ ni pé 834. Èmi ní 5,000 níbẹ̀ tẹ́lẹ̀. Owó kan tó wá ó ju 100,000 lọ. Ẹni tó bá send owó láti abroad, ó máa ń lé díẹ̀ change kékèké. So 107,000 kan wá. There was 100,000 each. Ní àná yàtọ̀ sí bí 143 kan tó kàn gorí ẹ̀. So right now we are only easy no máa fún 100,000. Ó promise pé ó máa mo ṣe ń gbọ́ audio láàárọ̀ yìí ni. But tí ẹni ó máa tó weekend. Ẹ mọ̀ pé tó bá busy l'America, gbogbo ẹ̀ náà kọ́ ló ní time láti tètè send owó. But ẹ̀gbọ́n mi ni òun ló wá nígbà tí gbowó sí London. Ó ló máa fún 100,000. But right now as I speak, we are just 200,000. Owó tíyàn bá mọ̀ sí mi á ní owó tó ìtì ìdánwò ẹ̀ ò lè ṣe àkáǹtì lé lórí. So right now, donation towards the drone is 800,000. Àfi tí ẹni tó send 20,000 bá ní kò ń ṣe owó tí owó drone ni o. Lóòótọ́ ẹlòmíì lè ní àwọn 100,000 nígbà tó yẹ pé dẹ̀ kúkú ti specify ẹ̀ pé àwọn ní 100,000 ló fẹ́. It doesn't matter whether you have 100,000 or not. Whatever we are contributing is not for me. In tèmi máa jẹ tí máa fi padà sí UK, mo ti ṣètò ẹ̀. Ebi ò lè pa mí. Mo láwọn tó jẹ́
donor mi tẹ́ pé every week every month wọ́n fún wa pé Koiki kò pọ̀ lóòótọ́ tó bá lọ ń ṣiṣẹ́ wà máa make jù bẹ́ẹ̀ lọ. I can make 2,000, 3,000 pounds tí bá ṣe ní strength sí. But for the fact that mo ti commit ara mi sí movement yìí, there are people that are also paying me. That is more than enough for me to feed myself for now. It's not a lot. Kò lè gbé mi àtàwọn ọmọ mi lọ àti ìyàwó mi lọ holiday, but à ń rí jẹ à ń rí mu. Mo sanwó ná ní London. Because these are the arguments some of the stupid people did in 2021. Tẹ́ fi bà ìrìn àjò yìí jẹ́. Báwo ló ṣe máa jókòó sí bíbá ẹ̀? Ta ló máa support ẹ̀? Báwo ló ṣe ń rówó? Kò ń ṣerú àwọn owó báyìí. Owó tẹ send ó ṣe wà l'account. Tó bá pé 1 million yẹn màá release ẹ̀. Wà lọ ra drone yẹn láàárọ̀ ìlágbára lọ, but we are still short of 200,000. So that is the update on the drone. Now, I don't have any other message for now than ìgbìyànjú gbogbo wa Ọlọ́run Adéládé. We must hold steadfast. Pé tá bá ṣe ń sùn tá ń jí tá bá kúrò ní Nigeria, we are in danger. There's no doubt about it. Wọ́n ní láti ṣe sọ yẹn fún ẹ mọ́. Ìyẹn òun ṣe ń tàṣe máa lọ sọ fún yàn pé tá bá wà ní Nigeria máa dá. No. Don't be fooled by any of your church, your mosque, or whatever you believe in. The end of Nigeria needs to happen. Ṣorí àwọn tó wá àjákè ilẹ̀ wa, they are not up to our age. I am 40 plus. Nígbà táwọn bàbá Awólọ́wọ̀ tó ń jà fún independent, they were 10 years younger than me. That means at late already fighting this cause. It's not my fight. It is everybody's fight. Baba Akintoye is 90. He has done his best. We must help him to achieve this dream. We pray. We call on Fulemi, go for Fulemi Gugun. But Tabari length, Taba push, we might just end up being a social media talk alone. I don't want to be part of that. We go out. Our man Labaja the CTT, we go out. Our 1 million, we go out. Our 10 million, we go out. They draw the war. To repon support it's ready. No. Tiba Baba Tenika Jade, we are pushing out and we will do exactly the instruction of our leader. But like I said, if a live ammunition is released, Daluru, Aja, it will be a backfire for every one of them. That is simple. They have the right to use tear gas. It's normal. Only the water cannon, we will resist it. But the fact that a live bullet is released, whether opanyo, the game will change from there. Messages will come across every Yoruba land. I don't know what message, but just think about it. What can happen? I don't know all the details of the rally. I've not been told anything. Baba also anything to anybody. Baba will address us through the world media. He will address us through Koikimedia and all independent media. I would love to travel back to Cotonou and be there so that I can be with him when he will make that announcement. It's fine. But Toba announce, nobody dares be someone that will be picked up by the police, by the security operatives. Fundamental rights to Alafishe, and we will push out. Nobody can be arrested. Nobody can be arrested. Elomu Yedani, I can tell you that. This is not our previous rally. This is a game changer. And on that note, I'll leave it like that. For all the 8 people that made this clearing call to happen, lórí drone, adúpẹ́ fún yín. Ǹjẹ́ mọ̀ pé àwọn Fúlàní wọ́n lo drone torí pé lẹ́kàn yẹn ẹlòmíì owó yẹn ni wọ́n wò. Fúlàní tó wà nùgbọ́n lo drone. Má sọ pé ò tí ì rí kí n fi wọ̀n ẹ́. Mo dẹ̀ fi bú ẹ mọ síbi tí ní kí n má búyàn mọ́. Àwọn àgbàlagbà náà dẹ̀ ti pè mí pé bí mo ṣe ń ṣe pé mo dà káwọn gbádùn ẹ̀. Bọ́ kí má là mọ́ yín lórí. Bomb bastard. Yorùbá máa délẹ̀ lérí. Àwa ṣì wà l'Áfíríkà. Àlọ́ bí kọ̀ọ̀kan. Mo ń dúró kí bàbá pè ní.
mo kí Ṣakiru, mo kí gbogbo ọmọ Yorùbá, Yorùbá nation no going back. Mo ní èmi ni journalist yín, ẹ fọkàn balẹ̀, àjọmọdé lè rí ni.